ju ara ẹ lọ gbọ́ mi èèyàn wà láyé mo lè yẹn náwó téèyàn bá sí láyé mọ́ kò sí kankan tó fẹ́ ná gbọ́ mi ọ wà láyé lọ ra mọ́tò lọ ra stébọ̀sì lọ ra ọmọ lọ kọ́lé téèyàn bá ti sí láyé mọ́ téèyàn bá ti wà nù kòtò ọ̀ọ́lera kankan ìlera rẹ̀ ló yẹ kó ṣe kí ni ló yẹ kó ju ẹ lógún ìyá kan pè mí láti Amẹ́ríkà wọ́n lè lọ lóògùn wọ́n sọ ayé rẹ̀ fún wọ́n ní 5,000 ó ní bo ní kí n ti rí mo wá sọ pé ní ìyá àti nílùú Ọbalẹ́wà ẹjẹ́ máa bọ̀ lé táwọn ò bá gbé yín ẹ̀ lé ná 5,000 sára yín ẹ̀ lé ná 10,000 sára yín níbi táwọn èèyàn ti ná 1 million 20 million ṣùgbọ́n gbogbo tó wò mí tó ń gbọ́ mi wàhálà tó máa dé bẹ́ẹ̀ tó fi máa rò kú 20 million tó ń máa sọ pé 20 million kò ní dé bọ̀ kò ní débọ̀ tọmọtọmọ kò ní débọ̀ tayátayá gbogbo ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ń ṣe prógámù yìí yóò dára fún yín o yóò dára fún yín yóò dára fún yín ẹ̀ ní fi àìsàn ẹ̀ ní fi lògbà gbogbo ṣe ń jẹtọ lọ ẹ tẹ́ wà lórí nígbà tí tẹlifíṣàn àṣà wa èdè wa ẹ má pín àwọn èèyàn ẹni kan pè sórí TV ẹ tó ní YouTube ẹ tó ní Instagram ẹ tó ní Facebook page àdúgbò lọ́wọ́ yín àmọ́ lóore o àbáníká kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ fẹ́ẹ́ tẹ́ wò wá fún ìgbà àkọ́kọ́ ìlera lọ́rọ̀ ìlera ni ìlera ni. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún fìdí látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube. Ètò yìí ẹ lọ wo àwọn ètò àti ṣe sẹ́yìn ẹ lọ wo ọ̀rọ̀ tí bàbá sọ lánàá bàbá wa rán mi sí gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ abẹ́ ìtẹ́ fẹ́ ṣe ìwé mẹ́ta ọ̀sẹ̀ ìwé mẹ́ta bàbá láwọn ti dín owó rẹ̀ wálẹ̀ wípé torí ní àná àwọn èèyàn pín àwọn pé àsáwọn èèyàn ní problem gbà pé ó dáa ẹ jẹ́ wá wẹ òṣì àti ìdààmú kẹwẹ́ dànù àbá ti ní kẹ́ ọ́dà fún ọ̀sẹ̀ yìí kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní dọ́dọ̀ yín kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní kàn yín lára ẹ gbọ́ mi 09020171999 ẹ kàn béèrè ẹni ẹ dákun ọ̀sẹ̀ olóru mẹ́ta mo lè fẹ́ rà ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ mo lè fẹ́ rà àìgbọ́ bàbá ti ṣàlàyé rẹ̀ dáadáa ẹ ọ̀dà fóònù náà yóò kàn yín lára bí òkú ṣe ń jẹ́ títọ́ náà ibi tá a lọ lónìí kọ́nu ẹ wo àlùjọ gángan wàásù mo lè fẹ́ sọ ní ọjọ́ tí tòní. Dr. Suleiman ló ní kí gbogbo yọ. Bẹ́ẹ̀ ni Dr. Suleiman wọ́n ní ká kí wọ́n ní ká ṣe ń pẹ̀lẹ́ wọ́n ní ẹ ṣeun wípé bẹ́ẹ̀ tí ẹ ṣe wu àwọn lánàá tẹ́ẹ̀dẹ̀ pín àwọn wọ́n ní ká dúpẹ́ fún yín bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n tún ti wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń dáhùn èèyàn náà tìkẹ́tìkẹ́tìkẹ́ táwọn èèyàn ti ń lọ sọ́dọ̀ wọn táwọn èèyàn ti ń ọ̀dà fún wọn bàbá wa ló ní ká kí yín dáadáa. wọ́n sì kí gbogbo yín lọ. àti jíṣẹ́ wọn àti Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín lọ. àwa ti jíṣẹ́ wọn. wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta àwọn àtòjòjòmọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ẹ̀yìn lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà kára wà bá ń kọ́fẹ́ o ọ̀ṣọ́ka sùn yẹn lọ́wọ́ kára wà lè jí pépé. kúrúkúrú sí àjọ tí báyìí wẹ̀ sẹ́wọ̀n sọ̀rọ̀ one stone capsule jàpẹ̀lẹ́dẹ́ aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule àgbáyé ilé tí a fi wí àdébòṣe láti iléeṣẹ́ Travel Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lódì capsule one stone capsule olùléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì aláwòye company nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road 7 and 9 ESS complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà nílọrin àti agbègbè rẹ̀ ó wà ní Asadam lẹ́gbẹ̀ẹ́ Yàdòwò lóúnjẹ tó bá ti gbójú sókè ìwọ kan béèrè ọlẹ́rìí iléeṣẹ́ nígbàtí ọlẹ́rìí ní GSF film production wàá bá bíbẹ̀ ọ̀dẹ̀pàdé ti rí bánà wọn ìwọ kan béèrè wípé béèrè ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip wàá fi wò ó wàá dá ọ́fíìsì wọn wàá rí níbi bẹ̀ ẹ máa bá ní one step ẹ máa bá ní Fíolú ẹ máa bá ní Gàmbàrí lọ́dọ̀ wá Adesina pharmacy owó abẹ́ owó àlọ́gbọ̀n Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá dé Òṣogbo owó abẹ́ ó wà nídìí Ìṣẹ́ká lọ́ṣogbo kò síbikíbi tẹ́ẹ̀dẹ́ tí o lè ṣùgbọ́n kó fi wá lè rọ̀ yín lọ́rùn dáadáa kó lè rọ̀ yín lọ́rùn dáadáa ẹ ọ́dà fún ẹ lọ sórí WhatsApp yín ẹ tẹ 090 20 17 19 90
99 ẹ wo ẹyẹ kan tí voice note pé ẹ lò ó mo fẹ́ ra 1 stone iṣẹ́ wo wá ní 1 stone sọ iṣẹ́ wo ló ṣe lára ẹ ti gbọ́ pé bàbá ti sọ àwọn ọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí 1 stone wọ́n ti sọ ṣé tó ń ṣe lára wípé 1 stone kò sí rúbà ẹ gbọ́ mi wọ́n ní kò sí rúbà wọ́n ní ọlọ́pàá ní 1 stone jẹ́ tí ẹ̀rẹ̀ ti gbọ́ ọlọ́pàá àti DSS ó ní 1 stone jẹ́ wọ́n ní yóò bu ọ́ sóní yóò bu àìsàn yóò bu sóní yóò wá fún kábà para tó bá ti fún kábà báyìí yóò nalẹ̀ ní yóò ṣe kí ni ààrẹ ó wálẹ̀ ní abáwá Suleiman Ẹgbẹ̀jì akíyó alùlọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe gan ṣe ń rè ó 1 stone ní ń ní okó ẹyọ kan tó ń pa gbogbo àrùn gbọ́ mi bí òmòrú ẹ̀sà tó lè má sí ọ ọgbẹ́nu yọ ẹlẹ́nu ni àbára wa ru ẹ ẹlòmíà ni ara wa ru omi gbọ́ mi ń rèé CID ẹ̀ rèé CID gbogbo àìsàn ó rèé bàbá wa ní àbíkájẹ tún ká yí orúkọ rẹ̀ padà ní ká tó ní CID gbogbo àìsàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rà á abẹ́fẹ́ pè wọ́n lẹ́fẹ́ béèrè 09020171999 09020171999 ibi tá ti máa ọ́dà fún náà nìyẹn pé ẹ tẹ́ ń wò wá ẹ ṣe àdúgbò ẹ wá gbọ́ capsule nìkan tó wà mí ẹ ká dánwò àwọn ẹni ẹ̀ka ẹ̀dẹ̀ Abíọ́dún àwọn nǹkan tó wà nù rẹ̀ ń rèé capsule ni àdúgbò làwọn bá wá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ bó ṣe pákéjì àwọn oògùn yìí ó ní bẹ́ẹ̀ ṣe máa lọ́gán tó ti wà ń bẹ̀ ó ní ó dára fún ọmọ kékeré ó dára fún àgbàlagbà ó dára fún oyún inú kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni 1 stone capsule ni kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni gbogbo malaria irú malaria wo ni àbórí malaria dàrú ni àbórí malaria ò pé ni gbọ́ mi àbí malaria ya wèrè ni èmi kọ́ bó sọ bẹ́ẹ̀ 1 stone ló sọ bẹ́ẹ̀ 1 stone ní àbíkò fẹ́ dá fún malaria nígbà ibi tí mo wà bàbá pe àwọn ọ̀fọ̀ kan fún wa lánàá àwọn àyájọ́ kan tó wá pàwọ̀ tiẹ̀ ní mẹ́wọ́rì sí gbogbo yẹn ṣùgbọ́n rèé gbọ́ mi irú àìsàn wo ló ń ṣe wọ irú ìdààmú wo ni wọ́n wà ẹlòmí sọ pé olóyè dákun ojú mi máa sú ni màá máa wò bàdàn bí ẹ wú ọ̀yọ́ mọ́ ní nǹkan sí ọ gbé 1 stone gbé lura ó rè 1 stone capsule ni ó ní ọ sí ìdí ẹ̀pá ìwà mú ìwà já báyìí ó ní ẹ dákun ẹ bá ń kọ́ ti kọ́ yẹn ó ní ta ló wà bẹ́ẹ̀ pé pákéjì ẹ̀ ní agbára bàbá wa ni mo kí dọ̀tí mọ́ wa wà bẹ́ẹ̀ fóòmù wà bẹ́ẹ̀ tó fi kọ́bà rẹ̀ ó ní fóòmù yẹn ni ẹ wá ṣe báyìí ẹ fi fóòmù yẹn lẹ̀ báyìí ẹ má fi síbi ìdọ̀tí o ẹ wá mú rè ẹ wá ṣe báyìí ẹ máa wo ó ní o capsule ló wà nù rẹ̀ ó ní ìwọ tó bá jí àgbàlagbà tí malaria ti mú gidi gan ń rè wàá mú mẹ́rin wàá dà sọ́wọ́ ó ní bó ti dà sọ́wọ́ yìí wàá fi fóòmù yẹn wàá fi sínú ẹ̀ padà ọ̀ọ́ni jábọ̀ ó ní wàá fi sí ó ní wàá dé ilé padà kí atẹ́gùn kó mọ̀ fẹ́ sí ó ní àwa gbélé báyìí àwa omi tó bá wọ̀ á fi wá lò ó ṣùgbọ́n gbọ́ mi fún ìwọ ọkùnrin tó lè ṣe déédéé tí nǹkan ọkùnrin ẹ kéré àbí ìwọ obìnrin tára àti ẹkìtì ẹ tí o ṣe fúlúfúlúfúlúfúlú ó ní bàbá wa ló sọ fún mi bàbá wa ní kò á mú ẹ̀rùjọ gángan kò bá jẹ́ ọlọ́tí kò bá jẹ́ olómi pé wà wá jà ó ní wà jà tó bá ti wá jà ó ní o ẹ ti rí báyìí o. Ó nu ibi tá a bá ti ń tọ́jú aláìsàn láti gbọ́dọ̀ tọ́jú ara wa ó nu 1 stone nìyẹn èmi lò ó dẹ̀ ṣiṣẹ́ lára tèmi kámi lè mọ̀ ó ní mo lò yẹ gbọ́ mi kì í ṣe dandan ó ní kó fi àlùjọ gẹ́gẹ́ kó fi lò ó ṣùgbọ́n ìwọ tí ọmọkùnrin lára rẹ ò dá gbẹgbẹgbẹgbẹ ara tèmi dá pé torí ìyàwó mi dá mi mọ̀ ṣùgbọ́n ní máàkì tí mo tún fẹ́ gbá lónìí ọkùnrin tí ò bá lè gbá máàkì tí ò bá lè kì í ṣe fíìdì dáadáa ẹ wọ́n fíìdì
tí Ṣèyí Mákindé nílùú Ọ̀yọ́ state ẹ̀rọ fíìdì tó kọ́ tó tú Adámọ̀sí gbà ṣe irú fíìdì yẹn ni tó tẹ́ bí stadium Ìlọrin bí stadium Òṣogbo bí stadium Enugu bí ti US tí fíìdì yẹn tẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ló lè gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ irú ẹ̀ làwa tá a lè gbá bọ́ọ̀lù ní síbí ni tá a lè gbá bọ́ọ̀lù níbi bẹ́ẹ̀ ó ní bàbá tó pé wọ́n tó máa ń pariwo ẹni pé omi ò á á ṣe program lójoojúmọ́ òkúta wa ń lò nìyẹn tó máa ń jẹ́ kí ọkàn wa kó ṣe kí ni kó balẹ̀ ìwọ tí ẹ̀rọ bá wá ń ro bó ṣe lò tó yẹ wàá rí ẹ máa wò mí o ẹ̀jẹ̀ máa wò ẹ bí iṣẹ́ bó ṣe máa ń ṣe lára mi dáadáa láti pé ká tó parí ètò ogún máa bò mí màá máa làágùn ó ṣiṣẹ́ ni iṣẹ́ wa stò ó nìyẹn fún